Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Lọ Tanzania kì í ṣe pé o lọ fún business tá a máa sọ pé kí o máa mú wá fún ẹ that okay you invest you want to gain o lọ fún party ni jọ ìjọ ò lè fẹ́ lọ jó party yẹn tí Lizzy Anjorin ò tí ì jórí àbí oúnjẹ ò lè fẹ́ jẹ tí Lizzy Anjorin ìwọ ló ní òfò tó waste now kí ló wá kan Lizzy Anjorin pẹ̀lú yẹn. No, seriously, look at these people we are even fighting with. Look at their IQ. Look at their thinking faculty. What has that got to do with Lizzy Anjorin? Torí pé wọ́n ti rí ẹnu òṣó nínú flight. So ó ti ṣoríire. Ẹjọ́ tó bá gbẹ́nu òṣó tó wá lọ Canada ńkọ́? Lọ Tanzania. Àwọn tó ní Tanzania gan òṣoríire ní Tanzania wọn. Nàìjíríà lọ́sẹ̀ tí ń ta orin wọn ẹni tó jẹ́ ọmọ ìlú Tanzania yẹn gan ò gbé Nàìjíríà lẹ́sẹ̀ṣẹ̀ tí ń rù sórí tẹ̀ ń bí àwọn èèyàn pé please help us to keep streaming on all platform ẹ̀ṣẹ̀ ń bẹ Nàìjíríà ni ẹni tó ní ìlú gan ìlú ẹ̀ ò gbé kò sóríire bẹ̀ campus bọ́sì ẹ̀yìn tẹ lọ ráre ayé ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ ní tí ìlú bá gbé lọ́ máa kí pé kó oríire ìlú ẹ̀ gbé ẹ o. Ẹni tó ní ìlú gan ìlú ẹ̀ ò gbé ó wà nílùú ẹ̀ gan ó sì tún wọ flag Nàìjíríà tílùú ẹ̀ bá gbé kò ní lòun máa relocate wá sí Nàìjíríà tílùú ẹ̀ bá gbé kò ní sọ pé after our wedding I will relocate to Nigeria because ìlú ẹ̀ ò gbé ni kí ló wá fẹ́ ìlẹ́sọ̀rọ̀ láti pé ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá lọ láti Nàìjíríà tẹ́ fi ìlú tí yìí ṣe tẹ́ wá lọ síbẹ̀ tẹ́ lọ ganu ní ibẹ̀ fẹ́ gbé yìí. No, just look at you. Just see some people on social media. That is why you see me. I block some people because I don't need this kind of people in my life. Because you don't have sense. You don't have sense. No, seriously. No flight. How does that affect Lizzy Anjorin? And besides, Lizzy Anjorin is not your friend. You can't see her in all parties. She doesn't go to parties. She's not party type. She's a business guru. And what about business? You can't see them in different parties like Thick and Thin, Tom and Jerry party, Thick and Thin party. Look at Funke Akindele. The likes of Funke Akindele. Funke Akindele too is a successful in her own way. But you will not see Funke in the she's party to go. You can't see Funke Akindele with Riff Rafa. Look at Davido. Bí Davido ṣe jẹ́ ọmọ olówó yẹn. Wo tó ti Davido fẹ́ ṣe wedding mo mọ̀ pé ó ní agbára. Ìjọ tó fẹ́ ṣe wedding tó dẹ̀ rọra yọ àwọn kankan tó yọ wọ́n sọ́tọ̀. Ṣé òṣì ló wá mú yín débẹ̀ ni? Ṣé òṣì ló mú yín débẹ̀ ni? Wọ́n fi hàn sínú flight láti Nàìjíríà lọ Tanzania ẹ̀dẹ̀ pé ẹ̀ láṣìbmẹ̀t ẹ̀dẹ̀ fi ń bú ẹni ẹ̀wọ̀n pàtí Lizzy Anjorin tí wọ́n flight bọ̀ ni. Fún mi Kuti báwo lẹ ṣe lò Funke don't reach Tanzania today. Who care? She can go. Mo kàn sọ̀rọ̀ ni. A lot of one is because of the controversial between Yeye Mesho and the other party. Lẹ ṣe rí gbogbo wọn tó ń lọ. On a normal ground. Tí ó bá sí controversial, a lot of one ní ṣìdí now. It's because of the controversial. Gbogbo wọn ò bá lọ kódà kí gbogbo Nàìjíríà kan kúrò kan lọ ṣe wedding everybody máa padà sílé now ṣé ibẹ̀ ló fẹ́ kú sí ni àwọn olówó wọn tó lọ ná sóòkò kanyan náà ìwọ lówó ẹ̀ tó ná kí ló ń ké fún because ó náwó fúnra ẹ̀. It's 2 in the morning, 2 in the afternoon, 2 in the night. Bóyá ẹ̀ ló dáadáa
mẹ́fà léèdè 2 méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́. You don't understand. Kò bá ti ẹ̀hún àti Fúnkẹ́ kọ́ kúrò mẹ́ kódà gan kọ́ lọ gbé àwọn tó ti kú nínú Nollywood kọ́ lọ jí wọn irú Mr. Ibu yẹn kọ́ lọ jí kọ́ rò pé ó ṣọ́ọ̀kì wá pé Mr. Ibu jí dìde torí wedding. Nothing will happen. Kọ́ lọ jí Mr. Ibu níbi tó kú sí. Ẹ mọ̀ pé wọ́n ti sin Mr. Ibu sìn torí kò sí nǹkan tó fẹ́ ṣe ní Tanzania tí ò tí ì ṣẹlẹ̀ rí. Kò sí nǹkan tó ìtọ́fitọ́pọ̀ fẹ́ ṣe ní Nàìjíríà gan pé total shutdown Lagos. Lagos kankan ò shut down. Social media life ni ó yàtọ̀ sí real life. Mo wà lẹ́kọ̀ọ́ ńgbà tó ń ṣe ti Èkó. Aláta ń tata ẹ̀ ọlọ́kadà ń tọ̀kadà onímárúwá ṣe márúwá ẹ̀ saloon gbogbo saloon ló ṣí mo lọ ṣerun mi jọ yẹn. There is nothing shut down anywhere. Once you are on social media like this, it's another life. It's not reality. Anything on media is not reality. Social media is different from reality. So don't because of someone now want to oppress people on media. Or afẹ́fẹ́ ló fẹ́ oppress. Or fẹ́ oppress afẹ́fẹ́ because nobody cares. You don't understand. Kani mi sílẹ̀ kò ní. Tó sọ pé that wedding o ìtọ́ṣe lẹ́kọ̀ọ́ yẹn that wedding o shut down. Má sọ pé gbogbo Èkó shut down. Èkó gan ọmọ bẹ́ẹ̀ nìkan ṣe wedding. Social media another life. Social media letting pariwo. You don't understand. Social media letting pariwo. Mo wà lẹ́kọ̀ọ́ jọ ẹ mo lọ sí saloon mo wò pé wọ́n ní Lagos will shut down. Everybody máa ṣì lọ sí ṣọ́ọ̀bù gbogbo Ìkẹjà gbogbo mo tún lọ sí side kí lórúkọ ọ̀nà ibẹ̀ yẹn náà. Mo kúrò ní Ìkẹjà mo lọ sọ́jà mo ṣáà lọ sí gbogbo àwọn side Òṣòdì mo ṣáà káàkiri mi ò rí shut down. Mi ò rí shut down. Mo rọ́jà ìyẹlẹ́wẹ́dú tewédú wọ́n ti ẹ̀ mọ̀ bí àkọ́ ń ṣẹlẹ̀. That is òféègè life afẹ́fẹ́ life fake life. Anything you do on media is fake. It's not reality. Ó dàbí kó wá share social media life dàbí àlá ni. You know? Look at me now. I have 256 watching me on Facebook now. 112 watching me on TikTok. Gbogbo yín tẹ́ ń wò mí yẹn. Ó dàbí àlá ni. Because once I end my live chat, mo ti padà wake up to reality. This is me. But if I'm talking to you, it's like I'm in another planet, another life. So if you now want to go and to fẹ́ lọ jẹ gbèsè because you want to oppress people that afẹ́fẹ́ ló ń gbé wọn káàkiri, afẹ́fẹ́ ló connect gbogbo àpapọ̀ ńsìn. Once I end that life, you will not see me, I will not see you. How you will not see me, I will not see you. Nowhere is going to shut down. Nothing is going to happen. You will go, you will dance. Ọkọ tí mo dú ìyàwó tí wọ́n ti jọ dóra wọn kò sí nǹkan tuntun. Nǹkan ẹyọkan tí mo mọ̀ pé ẹ lè ṣe and you can never do it in your life. Ní pé okay ibojì òkú lẹ fẹ́ lọ ṣègbéyàwó torí kò tí ṣe tó lọ ṣègbé. Àti àwọn nǹkan tó ṣègbéyàwó ní ibojì òkú gan. Àti àwọn tó ṣe. Kí ló wá dé kí ló fariwo? Don said hello ìyàwó bàbá Ìjẹ̀ṣà. Èmi ṣe ìyàwó Ìjẹ̀ṣà. Adé lọkọ mi ń jẹ́. Olórí Adé mi. Mi ṣe ìyàwó Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà ní ìyàwó títí ẹ̀. Mo kàn máa ń wá àwọn èèyàn ní pé eléyìí ṣe wá all of you gbogbo wọn lọ gbogbo wọn eléyìí wá o who cares ní lọ sí lọ party ni. You understand?
àní mo wà lẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀ mo dé ìgbà tí mo jí láàárọ̀ yẹn báyìí tí bá tan mídíà wọn ní yàrá àtúnṣe ṣe rí mídíà dàbí àlá. You know, sometimes when you sleep you meet yourself in another place, another planet, but tó bá padà jí wàá tún bá rẹ lórí bẹ́ẹ̀dì ẹ padà. Tó bá jí wàá bá rẹ lórí bẹ́ẹ̀dì ẹ padà. Nǹkan tó ti ṣe lójú àlá yẹn ibẹ̀ ló máa gbé kò bá reality of life. Bí mídíà ṣe rí nìyẹn. Òun lè ṣe máa ń rẹ́ lómi tó máa lọ ń jẹ gbèsè. Because kò sẹ́ni tó rí ẹ tó bá jẹ gbèsè tó ló fẹ́ oppress àwọn èèyàn ọ̀rọ̀ ẹ náà ni gbèsè yẹn máa wà. Ẹ wo orú woman ara yẹn tó lọ ń yá góòlù tó ń yá aṣọ tó ń yá gbogbo ẹ̀ torí pé ó fẹ́ wá oppress àwọn non-living thing. Mo ń bọ̀ o. Tó fẹ́ wá oppress àwọn non-living thing. Now sì ṣé òun kọ́ ni ẹ̀sìn yẹn wá dé bá ni? Because you want to oppress bí mo ṣe wà yìí. Tí n bá lo earring mi 2 naira mi, tí n bá lo chain mi 1 naira mi, ọrùn mi mo lò sí. Tó bá sọ pé ò bá mi ṣe torí pé mo lo earring 1 naira, di lọ bá àwọn association ẹ̀tẹ̀jọ́ ń lo ní 100 million. I will not enter gbèsè because I want to oppress people. Torí pé mo fẹ́ kọ́ máa sọ pé oh she has arrived, oh can't you see her, oh can't you. Ọ̀tẹ́dọ́lá tó gbé dání gan kò tí ì ṣe nǹkan tó oppress èèyàn rí. Your mates, good afternoon. Ọ̀tẹ́dọ́lá tó gbé dání. Mo máa ń visit page bàbá yẹn now. Lè dé orí page bàbá yẹn kẹ́ máa wò pé ẹ̀ráyé wá pé bàbá yẹn oppress yín. Bí bàbá yẹn ṣe gbé owó burúkú dání yẹn. Àti Dangote. Irú àwọn yẹn gan ló yẹ kó máa fi owó gún àwọn èèyàn lórí. Irú Dangote yẹn. Tí irú Dangote yẹn bá so, ó yẹ kó mọ̀ pé kò sẹ́ni tó nírú owó òun. Because he's the most richest man in Nigeria, Africa. Ó yẹ kó máa fọlá jiyàn báyìí kí gbogbo àwa tá à ń bẹ lọ́hùn báyìí ká máa wò pé àlàyé wa orí wo Dangote gbé wáyé. But you will see those rich people, they will never oppress because they know everything is vanity. Wọ́n kàn máa business wọ́n ń jayé wọn. Even ọmọ president wa, èmi ọ̀rẹ́ Ṣèyí Tinubu, ọmọ president ìlú wa. Lè rán ọmọ president wa náà kó sọ pé òun fẹ́ ṣe nǹkan tá ẹ̀ ṣe kò níyàwó ńlé ni. Tọ́mọ president wa bá fẹ́ máa ṣe wedding anniversary every day. Ó lówó àti ọmọ president wa gan ló ní agbára àti ṣe total shutdown Lagos State. Tó bá dẹ̀ give pé àwọn fẹ́ jẹ́ kí coffee wa ẹnìkan kan gbọ́dọ̀ ṣí kò sẹ́ni tó máa ṣí. Ìyẹn ọmọ president wa. Lẹ́kọ̀ọ́. But he will never do that. Kí ló wá dé ẹ̀yin olòṣì ẹ̀yin abẹ́ Ọlọ́run tó yẹ pé mídíà gan ló fún yín lóúnjẹ. Tẹ́ ẹ̀ bá tí ìṣàgbé lórí mídíà ẹ̀ ní jẹun. Ẹ̀yin lẹ ń pariwo bíi pé ọ̀fọ̀ ṣẹ̀ yìí. Orí yín burú ni. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń sọ pé wọ́n lọ Tanzania lénìí, wọ́n lọ kíní kan lénìí fún wedding. Tí ò bá jẹ́ controversial tó ń lọ Buhari, gbogbo wọn fẹ́ máa ṣòno controversial yẹn. Kò sí tó máa tẹ̀ta, kò sí tó máa ṣìdì. Ṣé èèrà gbogbo wọn fẹ́ràn pòròpórò dénú ni? Bọ̀ kó bá dàbí pé kí ni Sanjori má bàa rí wa pé mo wà pẹ̀lú ẹ o, ókè o la ṣe lọ síbẹ̀. Gbogbo wọn. Ṣé ní gbogbo àwọn Nollywood tẹ́ ní yẹn? Ká ní kò sí controversial nílẹ̀ tó ń lọ pé Sanjori o yan níbo ni o anything ni o. Wọ́n ò ní lọ. Ṣé èní ló ti ń jọ ṣèkóra fúnra wọn ni? Ṣé má rí wọn bẹ̀ ni? Àwọn tó yẹ pé tí kan lára wọn bá síkì, wọn ò dúró tí àwọn dé pé wọ́n fẹ́ dáwó fúnra wọn. Tí kan lára wọn bá síkì nínú Nollywood industry yẹn, wọn kì í dáwó fúnra wọn. Débi pé wọ́n fẹ́ support ara wọn pé ẹ má jẹ́ ó kù, ẹ jẹ́ agbárùkù tí ẹ má jẹ́ ó kù. Bọ̀dọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gbọ́n wọn mọ́ ògo wọn ti wọ́ mi. Wọ́n á fẹ́ máa pọ̀ òkè kọ́ máa lọ síbi controversial bí tí controversial bá wà wọ́n fẹ́ máa yọjú bẹ̀ kì í ṣe pé wọ́n torí Ọlọ́run ṣe. Àwọn náà kàn fẹ́ fi opportunity ẹ̀ trend pé kí kámẹ́rà máa gbé mi tí bá ti wà ń bẹ̀. Wọ́n á lè rí pé mo wà ń bẹ̀ at least 24 hours máa fi trend. Nǹkan tí gbogbo wọn ṣe nìyẹn. Àwọn tó pé bá ti dáwó fún ayé wọn ò tí ì nítumọ̀. Ṣé ní Sanjori ti gbégbá bára wá sí kọ́ dáwó fáwọn rí ni? Ẹ̀dẹ̀ máa ṣòṣì ẹlẹ́ṣayọ̀ ó ṣí lẹ́ńṣẹ̀ náà.
òṣì ló ń pè bẹ́ẹ̀ kì í ṣayọ̀ olóhùn ní ẹ̀ tí náà classes àwọn tó wà kálí àwọn class àwọn tó wà kálí bá àbí àwọn lọ́ọ́ ṣe máa ń sọ àwọn pé wọ́n wà classic mo gbé fún ṣe ọmọ ọmọlọmọ yẹn o ọmọ ṣe ọmọ yẹn well recognized international both home and abroad international ẹ̀yin ò ti jẹ́ international ẹ̀ tí fly káàkiri kiri kan bó lẹ lọ Tanzania àti Nàìjíríà lẹ́dẹ̀ẹ́ ń sunkún lẹ́yìn ṣe bí pé ọ̀fọ̀ ṣẹ̀yìn orí yín burú ni. Davido tó lọ ń kọrin ní O2 àbí bọ́lá ti ń pè O2 ìyàwó ò ti torí èdè dìgbòlugi kó máa sẹ́wọ́n kiri ìyàwó Davido bí Davido ṣe ń lọ sí O2 Arena tó ń lọ sí OWW tó ń lọ káàkiri all over the world international lọ ti ń gbọ́ Davido kò sẹ́ tó máa sọ pé wọ́n mọ Davido èyìnbó dúdú ìbò lẹ́yìn tí ì ṣe ẹ̀yìn local musician ẹgbẹ́ wọ́n ní Nàìjíríà tẹ́ẹ̀jẹ́ agbójú mi local musician kí wá ní kíkí ṣé wọ́n máa ṣe o ṣé wọ́n bá ṣe jẹ́ ìyàwó O2 àbí ọ̀rọ̀ ṣe pé O1 ṣé wọ́n máa lè máa mọ̀ kó jáde ńlé eré òun lè máa mọ̀ kó rí ìyá rẹ̀ bí ṣé ọmọ ẹ lè máa mọ̀ pé ìyá rẹ̀ ló bí ìyá ẹ fẹ́ bùjókòó ayọ̀ fún ìyá ẹ fọgbọ́n sí òun ló jẹ́ kí Davido fẹ́ ọmọ yẹn ṣé gbogbo àwọn bébí mama Davido tó kù ìtó nídìí wà ń bẹ̀ náà ìtó lọ́yàn wà ń bẹ̀ gbogbo ọdẹ ló fáìn kò sí bébí mama Davido tí ò fáìn kò sí tí ò ń ṣe take me to altar kò sí tí ò wà representative nínú wọn bọ̀ kí Davido tó lè ṣùṣù sí ọmọ ó ní sacrifice táwọn ìyá ẹ̀ ṣe ó mọ̀ pé ilé ọ̀la wọn ní ọmọ burúkú ṣe fẹ́ àná burúkú ni ò ṣe ní èwo ní kálá lọ dìgbòlugi èwo ní kálá lọ dìgbòlugi don't mind them jàre ọmọ Wunmi said if anything happens they will come online to announce they should be announcing wàhálà tí wọ́n nìyẹn kí ló wá kàn wá pẹ̀lú yẹn àwọn ló ní announcement òṣì tó ń gbé kiri àwọn wèrè bíi tí wọ́n náà ló máa bá wọn máa gbé kiri kí ló wá kàn wá pẹ̀lú gbogbo tó ti ń gbé kiri kọ́ kí ló dà fún wa what has that add value to our life very local set of people wọ́n á dẹ̀ máa sọ pé àwọn posh okó nìkan ló máa rí wọn sí kọ́ máa latán àwọn àbí táwọn ní virgin ẹ tiẹ̀ wá mọ́dúrà virgin yẹn gan ẹ kàn mú virgin yẹn kàn bàjẹ́ ẹ tiẹ̀ jẹ́ kí virgin wọn àbálú ebù mọ́ virgin wọn àbálú ebù bọ́nà nígbà tó lọ́mọ mẹ́rin tẹ bá pè ọ́ lọ́mọ mẹ́rin ìyẹn mi pé torí pé kò tí ì bímọ àìmọye lóbi tó ti bímọ sọ́run àìmọye lóbi tó ti bímọ sínú tọ́ílẹ̀tì adẹ́bọ́ta náà bẹ́jì torí pé kò bímọ sáyé tó ti bímọ sínú tọ́ílẹ̀tì oríṣiríṣi píìlì ti balẹ̀ ọmọ jẹ́ wọ́n á sì máa claim virgin làwọn torí wọn bímọ sáyé kundus fáwọn tó bímọ sáyé àwọn tó bímọ sáyé gọgọ ló ń pè virgin àwọn tó bímọ sáyé ló ń pè virgin kì í ṣe ìtọ́ bímọ sọ́run nonsense and ingredient ẹni di tuntun wọ́n máa ta ìgìlìsì àjọrìn tó bá yàgbẹ́ wọ́n á ta ìgìlìsì àjọrìn tó bá yasó wọ́n á ta ìgìlìsì àjọrìn what an insult ẹ fi gbogbo òṣèré burúkú tẹ́tí lọ ṣe yẹn tẹ́ ẹ̀ lákòójọ yẹn ẹ fi tàgé ẹni tó yẹ pé business icon ìgbà ń bẹ̀ tí bá kàn ń wo ariwo tó ń pa máa ń wò pé family ṣe ọmọ yìí Davido tó fẹ́ ṣe ọmọ ó mà rẹ̀ bí fẹ́ kẹ̀ ẹ́ Davido tó fẹ́ ṣe ọmọ ẹ̀yin ọkùnrin tó bá fẹ́ fẹ́ yàwó ẹ máa wà náà fẹ́ o ẹ máa wo àná ẹ máa wà náà fẹ́ o ẹ má kàn wọ́n kùdẹ̀kùdẹ̀ yìí o sherry cutlass candle I drink it ó sì enjoy yẹ ni kò mọ̀ pé eégún tó kọ́kọ́ jó lọ́rọ̀ òun ìran ló máa padà wò lábẹ́ aṣọ o cutlass candle I drink it ìjọ tí wọ́n bá ṣí ẹ̀yìn ayé wọn cutlass candle tó bá ṣí ẹ̀yìn ayé wọn cutlass candle ìgbà ẹni máa mọ̀ páyé pé méjì ìgbà ẹni máa mọ̀ páyé pé méjì ó sì enjoy yẹ ni ó sì enjoy yẹ ni ó sì ń kọ cutlass candle ó ń drink tó bá ṣí ẹ̀yìn ayé wọn kò ní mọ̀gbà tó máa lọ mú sniper kò ní mọ̀gbà tó máa lọ mú sniper Davido tí ò fọwọ́ tó lọ fẹ́ ṣe ọmọ ẹ nìkan tó rí ó rí pé most of àwọn baby mama ẹ attention seeker ni wọ́n and once you are attention seeker you have to marry media ṣé lè ló lọ ilé ọkàn ilé tó yẹ pé everything is media
Media, there are a lot of things you sacrifice when you want to marry. Even àwọn ọkọ mi wà tó yẹ ká gan máa ṣe. Àwọn ọkọ wa ló ká wa lọ́wọ́ kò. But when everything about your life, your blood, your water is about media, you want to showcase, you cannot have privacy. Cutlass kan do agbára oníka. Nǹkan kan mi máa wà tí cutlass kan do media náà ló máa fi bá tiẹ̀ jẹ́. Ṣebí media ló fi bá gbé sókè. Cutlass kan do á mọ̀ pé ìbànújẹ́ rìn ju ìdùnnú òun lọ. Nígbà tó bá máa padà dín pẹ̀lú cutlass kan do. Pẹ̀lú media. Ìbànújẹ́ cutlass á trend ju orin ẹ̀ lọ, kò tí mọ̀ nǹkan kan. Ẹjọ́ ń ṣàwọn èèyàn láburú ni. Ó dàbí kéèsì Mohbad nísìn. Ẹ wá máa gbọ́ ọmọ Mohbad kiri. Ẹ ṣe ọmọ Mohbad ní favour. Ẹ kàn ń ta ọmọ Mohbad fún more donations ni. Kí ni ẹ̀ṣẹ̀ máa ń bí mi nú? Wọ́n á dẹ̀ gbé ọmọ tó ń pè lọ́mọ Mohbad yẹn. Any little thing wọ́n ti gbé sáfẹ́fẹ́. Ṣé ẹ tún fẹ́ máa lògo bàbá ẹ̀ tí ẹ̀ jẹ́ orógolo? Ẹ tún tún lò mọ́kọ̀ kíláàsì kàndú. Any little thing wọ́n ti rán ọmọ Mohbad ń bẹ̀. Any little thing wọ́n ti rán ọmọ Mohbad ń bẹ̀. Ìkà ọjọ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Any little thing wọ́n ti lo ọmọ Mohbad. Everything about your life is controversial. Oyún rántí Saheed Òṣùpá. Kẹ́mi Ọláògùn. Saheed Òṣùpá sọ pé ẹjọ́ là ń jẹ bàbá Súlíyà ẹjọ́ là ń jẹ. Wá tún ti gbẹ́jọ́ kaná tẹ́jọ́ bá ti wá jìnnà. Tẹ́jọ́ bá jìnnà ti ló ń jẹ etí nìyẹn. Àgàgà fẹ́ni tí kì í gbọ́ràn tó létí ikùn. Ajẹ́ ń bẹ̀ á fún pàdé ẹ̀jẹ̀. Tí nǹkan ò bá ti fa láàrin èèyàn méjì mẹ́ta, ẹ̀yin ò tí ì ní successful tí. Ọmọ Mohbad yẹn ojú ọmọ yẹn gan mà ti rí o. Mo ń bọ̀ wá Elédùmarè kì í yá lógún ọdún. Ó lọ fà o. Ó yá. Kọ́ máa ṣe donation àwọn tó wáyé wọn wá donate, a máa donate. Tí ò bá sí òkú Fọlá àti òkú Mohbad, this love ò lè rọ́wọ́ mú lọ sẹ́nu náà. Of course. Ṣé bí gbogbo owó tẹ́ ẹ pa náà lẹ ti náà ń tọ́nà kùnà tẹ́ ti jẹ gbèsè kalẹ̀ yìí? Gbogbo owó tẹ́ ti fòkú Fọlá àtòkú Mohbad pa lẹ ti náà tọ́nà kùnà kódà gbèsè ti wà ńlẹ̀. So why you people behaving this way? For how long lọ́sàn máa fi ní Anjorin ìtajà? It's high time káwọn warriors máa bọjà yẹn jẹ́ fún wọn sìn. Tẹ́ bá ṣe pé wọ́n ti gbé ìgbéyàwó òṣì kan wá. Tọ́ bá ṣègbéyàwó wọn in peace. Tí wọ́n ìbá èyí mẹ́ṣọ́ ẹ fi wọ́n lẹ̀. Ṣé ń gbọ́ mi? Tọ́ bá ti ṣègbéyàwó wọn in peace. Tọ́ ra celebrate wọn jẹ́jẹ́ wọn àbí tọ́ ra sunkún wọn jẹ́jẹ́ wọn. Tí wọ́n hashtag ẹ̀ mọ́yàn kankan ẹ fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ti rí àwọn blogger wọn tí wọ́n hashtag ẹ̀ mọ́ Lizzy Anjorin, ẹ̀yin náà lọ gbé nǹkan tó máa ba ìgbéyàwó yẹn nínú jẹ́. Ẹ hashtag ẹ̀ mọ́ ìgbéyàwó yẹn. Ẹ jù ẹ jẹ́ kó dé ìlú Tantalizer. Ẹ jẹ́ kó dé everywhere káàkiri. Ẹ̀yin náà ẹ máa ṣe. Ẹ gbọ́ mi. Anytime tó bá ti ṣe nǹkan tó bá ti lọ fi rẹ́ Lizzy Anjorin lára, ẹ̀rọ àfihàn lẹ́jọ́ máa ṣe nǹkan wọn. Because ojú ọ̀run tẹ yẹ fò láì fapá kanra. Má dọ́dọ̀ mi ní dọ́dọ̀ ẹ̀. Ẹ fi ti késárì fún késárì. Ṣùgbọ́n anytime tó bá ti gbórí burúkú wọn dọ́dọ̀ Lizzy Anjorin báyìí, ẹ̀yin náà ẹ máa fọn káàkiri. Àwọn material tẹ máa lò kún ní social media. Tìyá wà ńbẹ̀. Níbi tó ti ń sọ pé ó fẹ́ fẹ́ mi kílé tó deny mi. Ó wà ńbẹ̀. Tọmọ náà wà ńbẹ̀. Evidence tọmọ náà wà ńbẹ̀ báyìí. Ó wà ńbẹ̀. Story kan dẹ̀ ń fò yìnrìnyìnrìn kò tí ì jáde. Ṣùgbọ́n tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní fàájà, àwọn tó mọ story yẹn wá contact yín pátápátá, wọ́n lè ní kẹ́ ṣe àwọn náà ní anonymous. Ìdí tó fà tí ọmọ wọn ọkùnrin fi sá kúrò Nàìjíríà ní ọdún náà lọ́hùn, wọ́n sọ fún yín. Ṣó ti yé yín sìn. Ìdí tó fà tó fi package ọmọ wọn ọkùnrin kúrò Nàìjíríà ń gbà yìí. Kí ni àwọn circumstances tó rọ̀ mọ́ mystery yẹn?
tẹ́yìn náà bá ń ṣe àwọn kan ní story yẹn lọ́wọ́ tó dẹ̀ legit àwọn kan ní táwa náà gbọ́ díẹ̀ ń bẹ̀ nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mo ní ayé mà níkà o ajá mo mọ tiẹ̀ fún lọ́mú ká ní ọmọ ẹlòmíì ló ṣẹlẹ̀ sí wọn ti gbé jáde lórí Gistlover ṣùgbọ́n Ọlọ́run á ṣe kíni Ọlọ́run àrẹjọ dá ẹjẹ́ àmà gbọ́ lọ. Let peace reign. Stay on your lane. If you come for me, I won't keep quiet. Tó bá jẹ́ wípé tòótọ́ ni Fọlá gbé wá. Adótòṣì failed actress wá tí Fọlá free. Àmọ́ tó bá jẹ́ pé rọ́ ni. Kò sí nǹkan tó ń dùn ẹ́ nínú. Ó máa padà dìbànújẹ́ kíkorò fún ẹni. Bẹ́ẹ̀ni. Tọmọtọmọ ẹ. Àṣẹ o. Stay on your lane. Èwo ni tèmi ó lọ Tanzania. Ṣé bọ́n ní kò lè travel? Wọ́n ní kò lè travel. Ṣé bí Fọlá ló lọ ṣe death certificate àwọn ọmọ Adótòṣì? Kò bá tiẹ̀ gbọ̀run lọ. I want all Nigerians to understand the fact that Fola and Adótòṣì, they are into business. Because of wípé Dorcas ṣoore fún Fola, oore kíni? Àwọn ṣoore. Bí Kẹ́ni Sọjí ṣoore fún Fola, oore kíni? Kẹ́ni Gistlover ṣoore fún Fola, oore kíni? Ṣé oore tí Fola ṣe fún Adótòṣì, ṣó lè sanwó ẹ̀ ni? What is that? Ó ti wà lórí ilẹ̀ ìrun tí ẹ náà máa fún ẹ. Ẹ máa wò tí. Paulina, am I making sense? Àmọ̀ pé Bímbọ́, am I making sense? They are not using Fola to pepper me. Get it straight. Party ni oore tí wọ́n bọ́ ṣe wà yẹn àti oore ojú àlà. Bí ìkọ́ ni wọ́n gbé mọ́tò fún èèyàn lójú àlà kó wá lajú ṣe mọ̀ pé kò ní mọ́tò. I am pregnant for your husband. Olúwa ṣeun. Ẹ gbóyún wà. Ẹ tí wọ́n lóyún fọkọ mi, why not? John, please, how many months? Hope you are giving back to a boy. Because if you are giving back to a girl, you go and train your child in your house. It's only boy we need in this house. But if you are giving birth to a boy, bring the pregnancy. Me, myself, I will buy children, I will buy load of baby. But if you are giving birth to a girl, my husband will never collect that child from you. Because girls is already full in this house. So, go and quick do ultrasound now, so that they will change the baby inside you if it's a girl. It can be a boy. Now, ọ̀rọ̀ wọ́n ní wọ́n ṣoore fún ẹnu ìṣó. Ó máa ṣoore fún. Ó dàbẹ̀ tán fún ẹmọ̀ tẹ́tẹ́ bá lálà. Kéèyàn wá lálà pé òun rówó àbí wọ́n ra mọ́tò fóun lójú àlà tó jubilé tó bá jí ó máa bá rẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ pé àṣàlá ni. Let me sleep back. You understand? Yeah, John, he said really, yeah, I'm telling you the reality. If you are pregnant, now even though you have not told my husband, if you tell me, my husband will tell me first that someone is pregnant and it's a boy, then we collect it. Because we have 3 girls in this house, 2 boys. So if you are pregnant now, bring your baby so that we can know it's a boy. But if it's a girl, you carry it to where you are, because my husband will not even collect it. Even though if I'm begging him to collect your pregnancy, he will not collect it. So think it well. Go and do ultrasound now. I'll come back if you want to belong to this family. Now, thank God my husband is watching. He has joined us. He's watching. Adéwọ́n ló lóyún fún ẹ. Mo dẹ̀ sọ fẹ́ni tó lóun lóyún fún ẹ tó bá ti jẹ́ pé obìnrin ló fẹ́ bí kó tètè padà síbi tó ti ń bọ̀. Ṣùgbọ́n tó jẹ́ pé ọkùnrin ló fẹ́ bí fún ẹ kò sí wàhálà ọmọkùnrin là ń wá nulẹ̀ yìí. So he said thank you ìyálé mi. I want to know if it's a boy or a girl. Mama, please don't shake that place. Torí mi mọ̀ pé tó lọ ṣeré nínú ilé ẹ̀ tó ń jókòó tì mí bí báyìí. Wọ́n ra mọ́tò fún yàn. She wish her dream come true. Ṣó ti yé yín? She wish her dream come true. But ojú àlá ló ti wá mọ́tò yẹn kò wá lójú ayé.
àwọn olòṣì bíi tiẹ̀ dẹ̀ kí kú oríire ìyẹn lára tí wọ́n pé association of olòṣì làwọn people yẹn